أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى من عليه مدى الأيام معتمدي إليك وجهت وجهي لا إلى أحد يا مالك الملك يا معطي الجزيل لمن يرجو النداه بلا من ولا نغد ما لي سواك وما لي غير بابك يا مولاي فامه بعفو ما جنت يدي ونعم وامطر علينا رحمة فلنا أوائد منك بالإحسان والمدد وانظر إلينا فكم أوليتنا نعما وأنت مر على بعل ولا خلد يا من يجيب الدعاء عند مسالتي وأن عليه وأنا خطأت معتمدي ثم الصلاة على المختار من مدر ما نهت الورق فيه أسني مدى الأبد لقد جاءكم لإله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. قل إنني أنا الله لا إله إلا أنا فاعبدني واقم الصلاة لذكري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. رب أوصني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي
كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون قل يا أخي الله أكبر قل أخي الله أكبر قل يا أخي الله أكبر قل أخي الله أكبر. tí a bá ní tí kò mójú ẹnì kankan tí wọ́n gbọ́ ta nìkan lèyàn bá ń fi halẹ̀ mọ́ ọ̀rẹ́ náà ó gbabi tí ò dayọ̀ sí yàn ó wá ní kankan tó bá burú lọ́wọ́ má máa yà àwọn èèyàn kan sọ́tọ̀ pé àfilágbẹ́já ó lè jáwọn ní ọ̀gbàdà bá ń tó kójọ yẹn jẹ́ fúnra rẹ̀ ọlọ́run ò mójú ẹnì kankan tí mùsùlùmí bá ṣe tí ò bá da ọlọ́run ò bù lálà rẹ̀ tí kèfèrí bá ṣe tó bá da yóò san lẹ́san tó fi ní Allahu la yudi'u ajra al-muhsinin. Masha Allah. Al-muhsinuna minal kuffari wa minal mu'minin. Mo kí àwọn tí wọ́n bá ránṣọ ayé wa. Allahu akbar hal fina mukabbirun. Iṣẹ́ wo làbá máa ṣe náà tábà ṣe ṣẹ́ tá à ń ṣe tí ó fi tiwa. Ẹ sọ ẹ dákun iṣẹ́ wo la lè ṣe ayé ó máa pariwo káàkiri báyìí tí téèyàn máa lọ nú tí ó ti nú Ọ̀fà dé Ìlọrin tí ó bá bẹ̀ dé Ṣakí tí ó ti Ṣakí dẹ́kọ̀. Allahu akbar. tí ó yẹ̀yàn báyìí iṣẹ́ wo ni. téèyàn máa pariwo àbálùkọ́lùbọ̀ ńlá tí bí àsákèrù ṣe ń pariwo àbálùkọ́lùbọ̀ ńlá tí wọ́n sì máa dáwọ́ lé lórí. Allahu akbar. Ẹ dákun ẹ sọ ṣẹ́ náà ká. La makisuda gayraka. Iṣẹ́ ti fakọ́ntìsì ẹ̀ pọ̀ tó báyìí ọ̀tọ̀ ni àwọn ráìdù ọ̀tọ̀ làwọn wàásù asal usuli ọ̀tọ̀ làwọn dùhátù. lirabbil kauni asal usuli lihazal kauni ijmalan. ọ̀tọ̀ làwọn murshidun ọ̀tọ̀ làwọn mujallibuna. asal usuli lihazal kauni ijmalan. ọgbẹ́ni tó bá yí ayé rẹ̀ wò tó bá rí pé àfa ni wọ́n kọ́ mọ́ òun lọ́hùn tó ń sin jẹ láyé kó pé alhamdulilayi kó lọ́wọ́. Antal ilahu allazi la zilta muqtadiran. àfa lọ́lọ́run dojú ayé kọ báyìí ó dájú gbogbo ohun tó kó dání àwọn àfa ló dájú wa kọ ó tún wá yọ ó jọ ó lẹ́yìn kan bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan wá dájú kó ní sufi. àwa la lójú ta lẹ́yìn. Rabbaun lima khaluqihi. tí bàbá yóò bá ṣe sufi ni wọ́n bá ti tánjọ́ tí wọ́n kú yẹn. Rabbaun. kí ló yẹ kí bàbá lójú tí wọ́n tún lẹ́yìn ṣe bí sufi ni ẹ̀wù sufi ni wọ́n wọ̀. bó ṣe gbogbo aṣọ la lè wọ ẹ̀wù tá a tún yí padà sódì tí ó tún máa jáṣọ ni. Rabbaun. ẹ̀wù sufi nìkan ló lè ṣe bẹ́ẹ̀. Rabbaun. àwọn ọmọ káwọn gíní kan bẹ tí wọ́n máa tà níbi tó jìnnà òní tẹ́lọ̀ lè ṣe ojú rán sódì báyìí òun kò wo títí báyìí ọjọ́ mẹ́ta ni ó fi máa yẹ ó pé ojú dà ó di dà ẹ̀wù sufi nù. Rabbaun lima khaluqihi jalla ala sha'na. ògbẹ́ni tó bá tún bára rẹ̀ ní yàrá gbóni sufi ni mi kó ṣe alhamdulilayi kó náà kéka gbọ́dọ̀. Rabbaun lima khaluqihi jalla ala sha'na. ẹ wulẹ̀ àwọn afa tí wọ́n fún wa dúpẹ́ amalóore ibẹ̀ náà ni gbogbo nǹkan lè pọ̀ sí báyìí ilé sufi ni ẹ wo ojú gbogbo ayé ẹ wo gbogbo ayé ẹran ojú yín níṣẹ́ lọ sílé gbogbo àwọn tí wọ́n ń jẹ́ àfa àti ẹ̀ṣẹ̀ ní sufi tí wọ́n bá ti kú kìyàmà wọ́n ti bẹ̀rẹ̀ nù oní sufi ni ẹ bá dé àfa ǹdàbẹ́ ti bá wọn yàn ní ẹ bá délé bàbá ọlọ́ngbọ́ bẹ́ẹ̀ ti bá wọn yàn ní Rabbaun. ẹ bá délé bàbá ṣé àdámà bẹ́ẹ̀ ti bá wọn yàn ní Rabbaun. ẹ bá délé bàbá lówóró bẹ́ẹ̀ ti bá wọn yàn ní Rabbaun. ẹ bá délé baba ṣe àwálù lóṣòdì bẹ́ẹ̀ ti bá wọn yẹn Rabbaun. ìjọ tí kúlára ti lọ lọ́ba tẹ bá débẹ̀ bẹ́ẹ̀ ti bá wọn yẹn Rabbaun. àwọn àdéhùn kan la lẹ́wù bẹ́ẹ̀ tí ẹ bá tún bẹ́ẹ̀ oṣù fi mọ́ lẹ̀ kò sẹ́wù tó tún lè wọ̀ tí ó fi tiẹ̀ mọ́.
ṣé o bá pẹ́yìn bá tún ní ẹ̀wù sufi ló kù tí mo fẹ́ bọ́lẹ̀ màá wẹ̀wù mi yóò sì wọ̀ ọ̀kú ọ̀. Rabbun li makhluqihi jalla ala sha'na. wọ́n fi wá sínú ilé sufi o mọ̀ pé oríire ni fún yàn. Rabban fàdíyàlú àlà dìkìrì in kuntum la ta'lamun. tí nǹkan bá yéèyàn kó béèrè ẹrù kan òwúwo kọjá ẹwúlé wa. Rabban. èèyàn fi ẹnu kan onísùnfì ọlọ́run ní mo fẹ́ ṣe tàwọn èèyàn ẹ̀yin sọ pé èèyàn sọ fún ẹ pé gbọ́ ẹ̀yin tẹ́ ń lo bàǹdínì ẹ̀dá dúró níṣẹ́jú kan torí ọlọ́run èèyàn ń bú ẹ má bá wọn jẹ ẹkàn bá wọn sọ̀rọ̀ ní àwọn náà ń ṣe mọ́lẹ̀dì ni èèyàn kan ń bú ẹ adákìrù tí ò kọ́ mọ̀ ó wá jọ ta ẹ ìwọ náà wá ń ṣubú òǹdìdè oní wọn ń bínú ẹ tí wọ́n ní kó ta fẹ́ràn yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni èèyàn ń fi àṣìṣe àwọn èèyàn pé ibi báyìí ló kù sí ó wá ní wa ó yẹ kó jẹ lágbájá ṣèbọ́ta ni ṣé wọ́n ní kó ta àṣìṣe rí lára yàn ni ẹnìkan burú wèrè lè yàn náà ó fẹ́ fi bó báyìí ẹ̀ ti rí hàn ẹ̀ ó ní wọ́n ń léku àwọn ń léku sí wọn àwọn kẹ́kẹ́ kí ni wọ́n pè àwọn ń lé ejò sí wọn wèrè náà ní léku sí yàn ṣé eku tí ó bá fáìlì ayé yàn jẹ́ kí wọ́n pé lórí burúkú lòun náà tẹ́lẹ̀ wọ́n ṣe lè wá léku sí wa eku tí ó bá fáìlì tá a ti gbogbo ayé kó jọ jẹ́ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ bá léku sí yàn wọlé lẹ́nà kí sí náà padà. lima khaluqihi jalla ala sha'na. adúgbò bọ́lọ́run tó ṣe wá lóní sufi. Rabban lima khaluqihi jalla ala sha'na. mo wá kí gbogbo àwọn àfáà tí wọ́n ránṣọ fún wa. lillahi fil khalqi. Mọ̀lánà Sheikh Adam Abdullahi Alori. makhtarat mashi'atuhu. bẹ́ẹ̀ bá kí wọn níbi kan tó bá tún débò mi yóò tún máa kí wọn lọ́tọ̀ báyìí bàbá tá a bu omi ilé wọn títí tí yóò tán ó yẹ kí ẹ máa kó dò níbẹ̀ tómi ò bá pọ̀ tí yẹn bá ti bu yóò rù ẹ̀wùjọ́ tí wọ́n ti bu mi mọ́ríkàsì tí ò dẹ̀rù kí ló wí. lillahi fil khalqi. Sheikh Adam là ń wí o. makhtarat mashi'atuhu. gbogbo ilé tó bá fẹ́ dòbu tí Sheikh Adam bá débẹ̀ yóò sì di yọ iṣẹ́ wọn káàkiri ayé báyìí ó nọwọ́ owó gbogbo ayé owó gbogbo ìlú owó gbogbo ilé owó gbogbo ayé. lillahi fil khalqi. Sheikh Adam Abdullahi Alori. makhtarat mashi'atuhu. malimurihi latul fima qadallah. lillahi qawmun ata'un laga kaliko. lillahi qawmun ata'ullaha khaliqahum. Àjàdí Sunusi ṣẹ́gun ti ṣe wá sí. fa'amanu wastaqamu mithla ma amaru. nílé bàbá wáyé wá ṣe rere ó yẹ kéèyàn mọ̀ pé bàbá yẹn wòlíì Ọlọ́run ni kódà kí sàárè wọn má lanu èèyàn ló kójọ báyìí èèyàn là ń sọ àbí kí ni àwọn èèyàn rẹ̀ kan wí nítòsòro kójọ tó yẹn ò sí gbogbo ntọ́lọ̀ ń dá ló dá pẹ̀lú kanjúkanjú jọ tó fẹ́ dá yóò farabalẹ̀ dání. lillahi qawmun èèyàn là ń wí. ata'ullaha khaliqahum. bí yẹn bá ń dáàbò bí àwọn bàbá aṣọ ìjà mi àmì Ọlọ́run yẹn yóò sọ pé Amẹ́ríkà wọ́n fi 18 hours rìn ìlú kan bẹ̀ wọ́n fi 38 hours wọ́n fi rìn bẹ̀ ìlú kan bẹ̀ wọ́n fi 48 hours rìn ó lè fi 100 hours 100 million hours rin ọkàn èèyàn tó ní rí bẹ́ẹ̀ tó dẹ̀ ní dúkùn yẹn. lillahi qawmun olórí ẹ̀jọ́ tiẹ̀ yìí. ata'ullaha khaliqahum. èèyàn yẹn ni wọ́n wá kójọ sínú ilé yín báyìí. La ilaha illallah. wòlíì lẹ́lòmíì máa fònú sánmọ̀ báyìí a máa tẹ́ ìtẹ́ sórí omi kò lè pe àwọn èèyàn tó jòkó mi báyìí nìkan kí wọ́n dáhùn. Allah. ṣé ká sọ̀rọ̀ ní gbangba àbí ká máa sọ ọ́nú lé ni. ẹ máa wí bàbá. èmi tó ní mò ń lọ bòmí ni. ṣìbá nábì là nábì Nóà ó pe àwọn èèyàn wọn dáhùn. ìnídà àwọn tó kọ́ omi lé ńlá wà nàhárà. Falamu yasidihum. wàlámù yẹsí díhùn dò áyà ilà fìràrà. ẹ wà ní kí ẹni tó gbìyànjú wọn dá lóhùn. lillahi qawmun ata'ullaha khaliqahum. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáànjọ́ tí wọ́n bá dìde lọ́lọ́ máa ní mo dé ó dé lójú ayé bàbá wa wá ṣe rere wọ́n tún lọ kò tún padà ń bẹ̀. fa'amanu wastaqamu
فآمنوا مثل ما أمروا فآمنوا واستقاموا مثل ما أمروا wá ṣe àwọn tó lè bá wọn tún ẹ̀yìn wọn ṣe wá ṣe àwọn jọ wá fìfẹ́ wọn sí wọn lẹ́mìí. والواجد والشوق ó wá kó àwọn náà bí wọ́n ṣe níbẹ̀ yìí wọ́n jẹ́ kí wọ́n tó lọ. والواجد والشوق wọ́n wá pamọ́ sára kálukú nítorí kẹ́ lè bá dá padà níjọ́ tí wọ́n bá sí bẹ̀rẹ̀. والفكار كلهم àwọn nìkan ni wọ́n dẹ́kun sun kó tó di ẹ̀rín lónìí. ولازموا الجد yé ẹ gbọ́dọ̀ bá ṣe wọn jẹ́ ìsìn. ولازموا الجد agbo yìí ò gbọ́dọ̀ tú o. àbá yẹ ẹrù jọ níwájú Ọlọ́run tẹ́ bá tú agbo yìí. agbo tó tó báyìí. agbo tó kún tó báyìí. kí ni wọ́n fi pè èèyàn. èèyàn máa fi wá pé èèyàn. kò fẹ́ kú sílé àwọn èèyàn báyìí wọ́n á dẹ̀ ni mi ò dá ẹ lóhùn. wàá pe tẹ̀sùbá ìyá Jamiu Ọlọ́run lémi ni mò ń gbọ́ pé ń pè mí mi ò fẹ́ àní mi wọn tí ì ní dáhùn sí. والواجد والشوق tẹ́lẹ̀ mi bá pe Kùránì ẹyọ kan láàárọ̀ yóò fi dàlẹ́ lò ṣe útú báyìí yóò tún pe àsìkárù mi tó ń ti bẹ́ẹ̀ ẹbí rẹ̀ ò ní dá lóhùn. والواجد والشوق a pe àwọn okọ̀ Ọlọ́run tó jìnnà tó jìnnà ẹnìkan ò ní dá lóhùn. والفكار كلهم wòlíì Ọlọ́run tó pè ní bàbá yín. ولازموا الجد والإدلاج في البكر ولازموا الجد والإدلاج في البكر. tó lè mú yàn ya gba bàbá yẹn ni kó má ṣe nǹkan tí bàbá yẹn bá ń ṣe tí yẹn bá ti ṣe tí bàbá yẹn bá ń ṣe èèyàn lè ní mi ò ṣe tí. fàkàlàfà mi bá ní California àdánwò sàládà ọmọ lè yírí báyìí pé mi ò tẹ̀lé bàbá. mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú ilé mo wá kí yín látòrí bàbá wa Khalifa. وهم الرجال bàbá Khalifa ni. وهم الرجال ọmọ àdìlọ́mọ tó bá ń gbẹ̀yìn ní bọ̀dá. وإن تسلك مسالكهم bàbá gbogbo wa ní. نلت المنى ليس بعد العين آثار gbogbo ń dáhùn fún bàbá lẹ́tọ̀ọ́ la gbọ́dọ̀ máa fún yín. نلت المنى ليس بعد العين آثار. àgbà àmọ́kùnrin la irú aṣọ tiwa ni kẹ́yìn náà máa wọ̀. Musa àti Adiru wọ́n sọ fúnra pé asáfìrà kúbẹ́ ní bàbá iná kan Ọlọ́run dẹ̀ fọwọ́ lẹ́rán nígbà tí aṣọ wọn ò dọ́gba mọ́. ṣèbí ànábì ni Musa ṣèbí ànábì ni Hidiru ó sì ní asáfìrà kúbẹ́ ní bàbá iná kan Jìbìlù bá wọn dá sí. nígbà tí wàá fẹ́ yé ṣé oníṣàwùn náà bẹ́gà bẹ́tà wíìlì mọ́ lámùtẹ̀sí àlẹ́ ìsọ́bìrà ní mo fi sọ bẹ́ẹ̀ akara kó la máa ṣàlàyé fún yín. وهم الرجال وإن تسلك طريقتهم ilé àwọn onísùfí ilé wa ló ga ju gbogbo ilé lọ. نلت المنى ليس بعد العين آثار. Alimamudi téèyàn bá ní ìjà kan tí yóò fi sọ̀rọ̀ ẹ wo Zamfara lánàá. بيت الولاية kò sí irúṣẹ́ Ibrahim nù ayé mọ́. tó bá ti mọ̀ lóyún mọ̀. ìjọ tí wọ́n ti ayé ti ń exist ẹsẹ̀ ni tí wọ́n tún máa celebrate pé ó wo ayé bí ṣe Ibrahim. ìjọ tí wọ́n ayé ti ń jáyé àtẹ̀lẹ́ o. a fẹ́ celebrate ọjọ́ tí wọ́n bí òun náà à ń pè yín àṣìlè. kò sí yín nínú ẹ̀ńtọ́ ọmọlá gbogbo ayé ní gbogbo ọ̀nà kì í ṣe lójú ọ̀nà jáfa nìkan mọ́ àtàwọn tó ń darí ayé náà. kò sẹ́nìkan tí wọ́n lè celebrate kó tí wọ́n kí ni wọ́n fẹ́ sọ pé ó ṣe. iṣẹ́ òní wọn fẹ́ sọ pé tọ̀hún ṣe. بيت الولاية nílé Ọlọ́run. قسمت أركانه. ẹ̀rẹ́ ìrọ̀ni wọ́n ti wá pọ̀ tó bẹ́ẹ̀ kí wọ́n máa hàn náà ṣe gbẹ́ nìkan kú. àbẹ́yẹ owó bíyà ò tán gọ́gù ẹ̀ lánàá ò tán kí ní tí wọ́n máa ń tàn yẹn. bóyá ò tán lánàá kó wú èèyàn wọ́n ní wọ́n ń ṣọjọ́ bí ẹni yẹn. Ọlọ́run kì í ṣọba burúkú tó bẹ́ẹ̀ kó wá kóore tó pọ̀ síwájú èèyàn yẹn kẹ́ni yẹn náà má pọ̀ lọ́dọ̀ ẹ̀. Baytul wilayati. ní ọba wa òráyè àti dànkanu bẹ́ẹ̀. Kusimat arkanuhu. kí wá wá àwọn tí wọ́n jòkó jọ síbẹ̀ yẹn rìjálù ni wọ́n kì í ṣe àwọn tí wọ́n mọ tí wọ́n. Sadatuna fi dini min abidali. àdúrà jẹ́ akin nílùú kọ̀ọ̀kan ní ààyè kọ̀ọ̀kan láyé kọ̀ọ̀kan àwọn ni wọ́n péjọ síbẹ̀. Sadatuna fi dini min abidali. wàlẹ́ akisu fi hali bọ̀kúdìyà
ẹni tí ò ní tẹ̀lé mi Barama ló sọ bẹ́ẹ̀ aláàtú ajẹni tí wọn kó rire mọ́ látọ̀ ẹni tí yóò tẹ̀lé mi yóò jẹni tí wọ́n lé nọ́mbà oríire mọ́ pé oríire òun ló mú wa látàyé ló mú wa látọ̀dọ̀ Ọlọ́run òun yóò tẹ̀lé mi Barama. Baytul wilayati. bàbá wa àgbà wáyé wá ṣe rere àgẹ́ ẹ̀ làwọn náà jókòó lé lórí. Baytul wilayati. ẹ má jẹ nǹkan mi ò tún wà kọjá ayé bàbá yẹn. Qusimat arkanuhu. lárúbáwá la lè gbọ́ jù wọn lọ àdákẹ́ ó mọ̀ tó wọn. radiyallahu anhu wa adama Allahu hayatal khalifa. sí lárúbáwá dẹ̀ ń gúnyàn kó lọ sí Saudi dáìfà náà máa kọ́ ó máa ń sọ lárúbáwá ọlọ́kadà náà máa sọ lọ. àwọn tí wọ́n ta gàmọ́mọ́ lárúbáwá fúsà ni wọ́n máa ń sọ ní Saudi. bẹ́ẹ̀ni baba. àwọn tí wọ́n ta gàmọ́mọ́ kódà tó bá wọ fún dúkù gan lárúbáwá ló máa sọ fún ẹ bẹ́ẹ̀ èdè tí ẹni tó wà ní fùdúkù sọ ló wá sọ dédé. wọ́n ń pọ́n. ànábì gan fẹ́ ó tún mọ̀ pé lárúbáwá tó bá padà yá àwọn èdè kan fẹ́ kọjá lára ẹ̀ lóye ti yá lọ dè wá mọ́ pé òkè bọ́lá àrọ̀ bí yàtọ̀ lè sàlásì ó dè wá síbẹ̀ ni o tọ́lọ́gà náà já ọkọ̀ já díẹ̀. Qusimat arkanuhu sadatuna fiddini min abidali. tòkó wá jẹ́ pé yẹn la máa torí ẹ̀ sọ pé àwọn kan àfa tí wọ́n sọ pé àfa ni lágbájá ń dá gbọ́dọ̀ bánú ayé rẹ̀ lábánú ayé bàbá yín o. àfàànù. lágbájá àfa ni bàbá wáyé wá ṣe rere àfa ni radiyallahu anhu. tí a bá rí mọ́kọ́ ẹgbọ́n tí mo máa ń ṣe jáde mi sọ wọ́n ní wọ́n sọ pé jọ́ tí yóò sàmọ́ débi wọ́n ní kálukú ló mọ bí wọn náà ṣe bá pè yàn tí wọ́n ṣe máa dáhùn ọ̀tọ̀ lè ru ọ̀tọ̀ lè yàn ẹ̀yin ẹlẹ́jọ́ kójọ yìí nítorí tani níjọ́ tẹ́ni yẹn ti lọ tí wọ́n ti sín sínú sàárè tani ò jẹ́ kí ẹ tún kó mbẹ́ kẹ́ tún máa lọ bòmí ṣe bẹ́ẹ̀ ni tẹ́ni yẹn dúró tì ní. Sadatuna fiddini min abidali. ẹ wo tí ṣe ìjà mi ti ná mi báyìí nítorí kí ni èmi náà owó gbogbo ẹni tó ṣe síkìrì tó ń ṣe kí ni mo ná lówó mi náwó mi bẹ́ẹ̀ o torí mo máa ń fi lákàyè rí ni. bàbá ó gọ̀ débẹ̀. kí n máa làágùn káàkiri kí n máa nà fẹ́nìkan pé nítorí ó ń lulu. yóò ṣiṣẹ́ o. àti fẹ́ẹ́ ni mo ti wà lórí ìlà àṣùbà ni programu karùn-ún ni tó bá ń fọ́lọ̀ mi lẹ́nu lónìí ìkarùn-ún ni mo wà yìí kí wọ́n wá gba adíyá fún mi kọ́ ní adíyá 18,000 lóde kan 22,000 lóde kan mo dẹ̀ kọ́ mọ́ mọ́kànlá dání kẹ́nìkan wá máa ṣàbálùkọ́ lórí ìwé kí n máa náwó lé lórí kí a ké mi ò ponú tó bá. Sadatuna fiddini min abidali. ẹ ti mọ̀ wípé n ta nítorí ẹ̀ nà yẹn á mọ bí tá a wà ní àdèmọ̀ pé n ta padà rí tó ti lọ. Sadatuna fiddini min abidali. bàbá wa gba àwa ìwà ṣeré pariwo ṣéwù kó lọ òkè dáadáa. Baytul wilayati. èdè bó bá ti pariwo ṣéwù mọ̀ lọ́wọ́ fi dá sáyé tiẹ̀ náà mọ̀ padà. Qusimat arkanuhu sadatuna fiddini min abidali. ó ní wà nájìmí isa hawa. والنجم إذا هوى mo fẹ́ sọ̀kalẹ̀ wá sí. ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى. mọ dọ́là sọ ibùkún bàbá wa yẹ wá ṣe eré sọ ibù yín yẹn mọ dọ́là kì í ṣe ní tó sọnù o. وما غوى ponúkó tó máa tẹ́sọ̀ o. وما ينطق عن الهوى. kì í lè ṣe ẹni tí yóò mọ tó ń ṣe. إن هو إلا وحي يوحى. àwọn náà súnmọ́ àgbàlagbà kí wọ́n béèrè pé kí làwọn fi kún ayé àwọn tí ó fi nítumọ̀ ni. wọ́n wá fi hàn wọ́n pé tí wàá fi kún rè wá gbọ́. علمه شديد القوى. ẹni tó mọ nǹkan tó tóbi jù ṣe ògbọ́n tí wọ́n wí ni ṣe. علمه شديد القوى. ibi tí nǹkan parí sí ni wọ́n ti gbà. علمه ẹnìyẹn ló fi hàn wọ́n pé àfikún ṣe sùn. شديد القوى ذو مرة فاستوى. sùmíràtì fàstáwà ọba ọ̀gá àgbà òun ló fi nǹkan yẹn hàn wọ́n. kí ló wí. وهو بالأفق الأعلى. àyè tó ga ni bàbá yín wà o. ثم دنا فتدلى. wọ́n kọjá ibi tẹ́ wà yẹn. ثم dáná فتدلى. bàbá yín kọjá ibi tẹ́ rò pé wọ́n wà yẹn wọ́n tún jù bẹ́ẹ̀ lọ. فقال قاب قوسين أو أدنى. tó wáyé pé gbogbo èèyàn tó wà mí báyìí ló bá wà nù lé ni má sọ tuma kọ́ba kàwùsẹ́ni àwọn adìnnà mọ̀kọ́ mọ̀ fana fafne nṣita fana ansarmadan falfana yudne ilata kalfana mọ̀kọ́ mọ̀ fana
mọ̀kọ́ mọ̀lẹ́fànà tẹ́yìn bá débẹ̀ gbogbo nǹkan ni ò ní rí mọ́. fakana. ee ẹnìkan yẹn ló kù tí ó máa rí. fakana. ò ní rí nǹkan kan mọ́. qaba qawsayni aw adna. níbi tí bàbá wáyé wá ṣe é jòkó sí yẹn wọ́n bá ṣe wọn débẹ̀ kí wọ́n tó sọ̀kalẹ̀. ẹlòmíì ò ní parí iṣẹ́ rẹ̀ débẹ̀ ẹni tó bá wọ́n padà bá parí iṣẹ́ rẹ̀ níjọ́ tó bá tẹ́lẹ̀ mi bá jẹ àlefa lẹ́yìn yẹn ni. akáwọn kun làṣẹ fẹ́ gbọ́ látọ̀dọ̀ bàbá mi àlefa àti gbogbo àwa yòókù kò sí ní tẹ́ fẹ́ ṣe inú ilé bàbá wáyé wá ṣe eré ẹ̀kàn fẹ́ máa nu ọ̀dà tí wọ́n kun ni. bàbá tó kọ́lé tí ó gbàgbé fẹ́ǹsì. La ilaha illallah. ọ̀tá ìsílẹ̀. ẹ̀sọ́ tó kù tẹ́fẹ́ máa kì í ṣe tọ́lẹ̀tì tẹ́fẹ́ gbẹ́ ni kì í ṣe ilé tí wọ́n sin mọ̀ ń sọ o ọmọ tó bá nílò àkáyè ni kó máa gbọ́ mi o. ẹ̀sọ́ tó kù tẹ́fẹ́ ṣe ẹ wá wo àwọn bàbá tó yẹ pé wọn rí nǹkan parí kí wọ́n tó lọ tán mọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ bàbá tó yẹ pé òun ló yẹ kẹ́ ẹ máa ṣe fàárí ẹ̀yin á wo agbádá sí bàbá yóò bá parí iṣẹ́ kí lẹ fẹ́ ṣe kí ni kẹ́ ẹ sọ fáwọn èèyàn pé wọ́n ṣe ó wá tún wá kọ́ yín ẹlẹ́kọ̀ọ́ gan ẹ̀kọ́ pọ̀ gan nulẹ̀ yìí lẹ́yìn pé àtàwọn fi ń dáhùn ẹ̀kọ́ pọ̀ jù nínú ilé bàbá wa ṣe rere ẹ wá jókòó ẹ bẹ́ẹ̀ ṣe jìnnà sálífà àwọn ọmọ mi ò kó agbádá tìrẹ báyìí kálukú wọn lọ kó ọ̀pá bàbá wọn tí wọ́n á mú síwájú báyìí ẹ padà dá fọ́jú kàn yín báyìí. fakana qaba qawsayni aw adna. àwọn àbùnà òṣì àbí wọn gbà ń pè àwọn náà ṣe wọn ti wá lẹsàn bọọdù wèrè kan kò ní ìdíkẹ lẹsàn bọọdù àti di pé ẹ̀yin náà lọmọ bàbá yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjọ́ wọn náà. ṣe bí ọmọ bàbá yín ní kì í ṣe pé ọmọ tiwa wọn á jòkó sọ̀rọ̀ báyìí ẹ wá ní dá olórí mọ̀ láàrin wọn wọn wá fi bàbá sọ̀ kan báyìí wàlúkú wá jòkó láàyè tiẹ̀ ìdẹ̀jòkó láàyè ti kálukú náà ló máa jẹ́ kálukú náà padà débi tó ń lọ níjọ́ tó bá ti ní àyè aláyè ló fẹ́ jòkó sí wàá lùsì àyè tiẹ̀ tí wọ́n fẹ́ fún ẹ torí kò rọrùn kéèyàn dúró yàrá méjì kọ́ránù. wàá fi àyè tiẹ̀ nìyẹn lè pé máa lo ti làwọn ṣíríbù lè yá omi. walakum shiribu yawmin ma'lum. ẹ jọ bàbá mi àgbà khalifa bàbá wa ṣéwàmí ọlọ́run mo ṣáà ń gbọ́ tí wọ́n ṣáà ń bá fún wa pé ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí kò sọgbọ́n bí èèyàn ṣe fẹ́ ṣe èèyàn kọ̀ọ̀kan máa wo báwo làwọn èèyàn ṣe rí kó tó mọ bó ṣe fẹ́ bá wọn lò ṣùgbọ́n gbogbo aṣọ tí bàbá mi wọ̀ ní kẹ́ wọ̀ ẹ má dáwùtú ẹ bàbá yìí ṣe bàbá tí ẹ máa ń dáwùtú pé abẹ́ni ọlọ́run ni abẹ́ni ọlọ́run kọ́ téèyàn ò bá dẹ̀ mọ̀ pé bí báyìí ni bàbá yẹn wà mi ò mọ tó pọ̀ o ṣùgbọ́n mo mọ ó kọ tí wọ́n fi mọ̀ pé lágbájá mo ló wà kò rọrùn ẹnìkan sọ fún mi pé mò ń kí àwọn èèyàn tọ́lọ́run òkì mo lémi akẹ́ni tọ́lọ́run òkì ibi tí mo bá yé mi dé ẹnìkan sáàsì mi bẹ́ẹ̀ ní Facebook ló bá kọ sí pé ló bá dòde yà máa kí ẹni tọ́lọ́run òkì mo wá fi mọ̀ pé ó kéré nù kò sábúrú tí wọ́n bá fi èrà sórí bọ́ọ̀lù ibi tó ti ń jayé yẹn ló máa rò pa ayé parí sí ó dìgbà tó bá bọ́ sáyé ibòmí kó tó mọ̀ kí bẹ̀yẹn náà tún fẹ́. aṣàgbáyé fẹ́. ọ̀kan bẹ̀yẹn làwọn wà ní èmi kọjá kí n kíyàn kí n má rìn sí máa kí lára ẹ̀ kí náà fẹ́ fún mi. ìyá mi lẹ́nu. wàllá inú ẹni tọ́lọ̀ ń kẹ́ púpọ̀ ni mo wà kí ni Ọlọ́run fi kẹ́ mi pé táyà máa dààmú tí a máa wá wọn wá kó wá bá mi lé ni. bàbá kan jẹ ìmáàmù lẹ́kọ̀ọ́ ìmúsọ́ mi kan ó rò bí àmọ́ sọ̀tọ̀ kú sọ bí 1932 ni wọ́n ti jẹ ìmáàmù nílùú yìí 1932 sí 28 náà bàbá tí àfa ń da ṣe ojú kòkòrò ẹ̀ dé kúrò òun ni bàbá náà wà wọ́n wá kú kò sọmọ kankan tó ṣe àfa wọ́n fi orí irú Ghana must go àṣírí wọn wá fún mi lé ní ọmọ àwọn ọmọ wọn kẹta ó ní dáadáa tí ẹ máa ń ṣe fún wa yìí ti pọ̀ jù orí mi ti dìde báyìí pé yé ṣé ìbọ́lọ̀ ń fẹ́ kẹ́ mi ogún bàbá tó sọnù wàá mọ̀ lè jẹ́rù kàkàrà ìlú gbé làmẹ́ni yẹtí mẹ́ni bí lè máa dùn. èyí ń gbà èyí màá ṣe máa kúnlẹ̀ fún wọn tí wọ́n ti forí rù wá kémi mọ́lé tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí tu tí mo bẹ́ rù mẹ́ mo ní eléyìí ò nídìí kí n ṣe lọ́lé ẹnìkan gba tíra àfa tí mo bá délẹ̀ wá béèrè tíra tí ò bá bò mí ọlọ́run kò ní bò láṣìírí ìbéèrè tíra lọ́wọ́ ẹnìkan rí torí ni mo fẹ́ béèrè wọn ti rù wá ká mi mọ́lé. kò dẹ̀ sẹ́ni tí ì lè sọ pé kó tíra ẹ ní kó má fọ òun mọ́ torí mo ní ìmí tí mo lẹ́tọ̀ọ́ ẹ̀. káwa máa kúnlẹ̀ ní ẹnìkan ká máa kí ẹ mọ̀ pé ẹnìyẹn tóbi ni aká àmọ́kùnmọ́lá ẹni tó tóbi ni bàbá wa àgbà wáyé wá ṣe rere wà mọ́ dọ́ọ̀là sọ ibùkún wa mọ̀ ká wa wọn ò dẹ̀ sọnù wọn ò dẹ̀ ṣìnà wọn ò tọ́ rárá wòlíì tó gbé òun ni bàbá àgbà wáyé wá ṣe rere tó bá ti rí bẹ́ẹ̀. tó bá rí bẹ́ẹ̀. bá a ṣe wà níjókòó yìí. bá a ṣe wà níjókòó yìí. fatia kan náà látúnké. fatia kan náà látúnké. méjì ni fatia ìkan sọ̀kalẹ̀ Mọ́kà ìkan sọ̀kalẹ̀ Mọ̀dínà. méjì ni fatia ìkan sọ̀kalẹ̀ Mọ́kà. bàbá mi Ọlọ́run ti ké ti Mọ́kà ẹ̀jẹ̀ mi ò ké ti Mọ̀dínà. àwọn ti ké lórí ìdúró ẹ̀jẹ̀ mi ò ké lórí ìjókòó gbogbo ládàtà bá ń bẹ bàbá rí bẹ bàbá wa àgbà wáyé wá ṣe eré ní kọ́lọ̀ tó máa lọ kó fún. àmín.
ẹ sàmì kó lọ òkè dáadáa. amiina. tọ́lọ́ abanikọ́lọ́ ń lọ fún ọ ní ládàá àwa la fẹ́ gbà padà. àbí ẹ̀gbọ́n ni kì í ṣe pé àwọn náà tún ṣe nọ ọlọ́run bá ṣàlékún kẹ ọlọ́run bá ṣàlékún kẹ kọ́lọ́run bá ṣàlékún kẹ èèyàn lè rìn kórè má mì lọ́rùn ẹ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe àti tó tún ẹ̀sìsì lẹ́yìn wọn ó ti pa tó bá kú díẹ̀ kan rẹ̀ ó ti pa yẹn rẹ́. o no ọba náà kì í ṣe ọba tí ó máa ń múyàn tó máa ń múyàn ní mímú tuntun báyìí tẹ́lẹ̀ mi máa ń wúyàn bá ní ṣéwù àrìndì ní ẹni nígbà tó orí tí ó kú díẹ̀ kan tó sọ ṣẹ́mi ò ní ìtó dáa ni. o sì sọ yún. wọn ò má tiẹ̀ sọ yẹn èyí tí wọ́n rí lórí un fọ́tò tí wọ́n yà tí ó hàn ló ń wò ó tí wọ́n yà tó hàn ti wà níwájú ọlọ́run ṣé mo ṣe ojú ẹyan náfìlà tí mo ń sunkún ni. ó yà mí lẹ́nu. ṣebí tí mo ṣe lójú ẹ ló fi ní ìmú mi. Masha Allah. mi ò ṣojú ẹyan náfìlà tí mo ń ké mi ò ṣojú ẹ faragbolẹ̀ fọlọ́run ìtẹ́mi náà rí bó ṣe lójú èèyàn ni mo ṣe lójú èèyàn o ó sì lóhùn ní àsọ irú wàlúbá tínú sòtí gbangba ni mo ṣe òun tí kọ̀ǹkọ́kọ́ òun wòyàn ní gbangba òun ní ìmú ẹ̀ kí ló mọ̀ tó ń ṣe ní kọ̀rọ̀ èèyàn sunkún ẹnìkan ti sunkún lójú ayé ànábì òun ní mọ́tà yẹ̀dẹ́rì la sàmáì kàkọ́ọ̀lá ya rọ́bù òun ní ọlọ́run ó dẹ̀ ń sunkún ní gbangba báyìí ànábì ní fàánà yóò stajabu lahu mọ̀tì àmọ́ owó haram bọ́ tínú ẹ̀ lọ́lọ́run sọ fún yín ọmọlùbásù haram gbangba lẹ́ ń wò ẹ̀ wò kọ̀rọ̀ ẹ̀ ọlọ́run ò lè délé ìlóhùn kìí ṣe wọ òun ni mo wí o. Masha Allah. torí pé n tó ń jẹ èèwọ̀ ni n tó ń mu èèwọ̀ ni ibi tó ń rìn sí èèwọ̀ ni ẹni tó ń bá lò èèwọ̀ ni ayé rẹ̀ fúnra èèwọ̀ ni. tò ìyẹn wá ń ṣe nǹkan tí ò da ní gbangba ń ṣe ń tó da ní kọ̀rọ̀ gbóńjọ tara ọ̀fà tí wọ́n fẹ́ sọ búlálà nù gbangba rẹ̀ ni wọ́n wò wọ́n wò kọ̀rọ̀ yìí. àwọn tí wọ́n tẹ̀lé búlálà dé kọ̀rọ̀ ni wọ́n jèrè búlálà ti di sẹ́díù mú ní gbangba báyìí láàrin ọjà tó di mú báyìí títí tí ó yẹ kí gbogbo àwọn alàgbà yẹn àwọn tàmátìlù yìí kò ti yéèyàn pé Ọlọ́run ó kó sínú súnfì púpọ̀ bàbá bílálà wà nínú ọjà ló wá rí ọmọbìnrin kan tó ṣe ọmúròrò báyìí jẹ́ ń pè bẹ́ẹ̀ náà ó kàn di lórí ọmú báyìí ló bá filẹ̀ làwọn yẹn bá bu bọ́ bílálà wọn àní wèrè ni bàbá yìí sẹ́ tí ì bá ṣe wèrè ó sì lè di obìnrin mú lọ́mú ló bá kí bàbá bílálà sínú ọmọláńkì ẹ̀ ó di ilé ọba àní wèrè ni bàbá bílálà ni mo mọ tí mò ń ṣe ẹ̀yin lẹ̀ mọ tí ń ṣe wọn ni ó tún ló mọ tó ń ṣe kí àdínní ẹ̀wọ̀n mú ó ní bẹ́ẹ̀ ni ó ti bí àbíkú méje bàbá bílálà ní sọ báwọn n tí ń sìn pa ọmọ rẹ̀ orí ọmú rẹ̀ ló wà ó ní mo mú kú òun. bàbá ní tẹ́sí fi mọ̀ pé tí ń wí ni tí yóò bá di ọdún tó ń bọ̀ yóò bí ọmọ mẹ́ta papọ̀ tí yóò bá bí ẹ̀ka fara mi búlálà ọkùnrin sì làwọn mẹ́tẹ̀ẹ̀ta torí ti ń pa ọmọ lórí ọmú rẹ̀ àti mú kú o. àwa ò rí nǹkan kan ká tó máa ṣe tiwa ni ẹ má wàá némù àwa tẹ́ ẹ rí tí ò da yẹn kẹ́ máa fi sọ pé àwọn tó da yẹn ìṣekúṣe ni wọ́n ń ṣe. wòye lẹ lómi tó ń tan ṣéèdì lọ́sàn-án bíi búlálà kí ló ń wò kí ló fi ń ṣe. nínú lọ́sàn-án. wòye lẹ lómi náà tóun náà ò gẹrun mọ́ nǹkan ṣe lómi náà tóun náà sọ aago mọ́ tó ní bíi búlálà irú ìyá sí bíi búlálà jẹ́ ìwọlé jẹ́ ni níwọ̀n tó jẹ́ wọlé tó ń sunkún. àdánwò ló wá ṣe é o mọ iye ọmọ tó kú lọ búlálà ni o mọ iye ìgbà tí wọ́n fi ọ̀pá na búlálà ni tí ń sọ pé Ọlọ́run foríjì wọn torí kí wọ́n mọ tí wọ́n ń ṣe ni foríjì aráfà torí wọ́n mọ tí wọ́n ń ṣe ni foríjì wọn torí wọ́n mọ tí wọ́n ń ṣe ni mí ti fífún kálukú nù àwọn títúrà rí búlálà níjọ́ tí ń pe okọ̀ Ọlọ́run tó dé ilé wọn gbogbo ọmọ tí wọ́n wà nínú oyún níjọ́ náà mọ̀jùsùbù ni wọ́n yà lọ́wọ́ fà kó lọ́wọ́ síyẹn láwọn sọ pé àwọn oníṣúfì ọmọ tí wọ́n ń ṣe ìrántí ilé búlálà lásán ni mò ń sọ tún lọ lé ibòmí bẹ́ẹ̀ búlálà tó lọ jẹ baba sọ ibùdó bayan ṣé ó ń ṣe wáàsí nílọrin bàbá wọn àti bàbá búlálà ọ̀rẹ́ ni wọn níjọ́ tó kú ará àlọrin òdàmọ tó bá wọn búlálà fi ẹsẹ̀ rìn láti Ọ̀fà wá bẹ̀ ni àwọn èèyàn mẹni tó kú ni wòlíì Ọlọ́run ni wòlíì Ọlọ́run ló kú wọn ni wòlíì báwo ni o tún ti bẹ̀rẹ̀ ní afárá Ọ̀fà ó ní ó dá àpáta tí máa fi ṣàlọ́lá wá jẹ́rìí ọ̀rẹ́ rẹ pé wòlíì Ọlọ́run ni àpáta tí bàbá náà fi ṣàlọ́lá sì dìde níbẹ̀ ó sì wá jẹ́rìí mi tí àwọn yẹn jòkó sí. búlálà nù ara àwọn àfáàrùn ilé òní wọn ti lè dárò àràbẹ̀ tí ì bá ṣe lè súnfí ká tó wá sọ jìgàn tó yàtọ̀ sẹ́rù wèrè mọ̀lá ń ṣe Alhaji Ibrahim Niass. òun ló sọ kí mọ̀tá dáfà ní ní fi turabi tahaddasu sẹ́yìn ọba tí ì mọ bàrà àmọ̀ kó lọ wà mọ̀ kò nídìí kó mọ ẹlòmíì máa ń ní ká fi gbogbo ayé hàn ẹ́ á ju gbogbo àwọn ẹni Ọlọ́run fún ẹ ó lé mi Barahama tẹ́ ẹ bá mọ̀ mi jẹ́ kí n pòwe ara mi fún yín tí wọ́n bá ti tì mí bọ́nú yan ni màá tún máa yẹ sí. èmi sọ ń bí wá sí kan kí mo rí ibo tó ta fọ́tò ṣé Ibrahim tó fi kọ́lé dárúkọ fọ́tò ẹnìkan tí wọ́n lè tà bẹ́ẹ̀ tí wọ́n fi lè kọ́lé ẹlẹ́mi ò dá fọ́tò Ànábì Ọlọ́run mọ́ olókàdá Barahama oníkẹ̀kẹ́ Barahama onídànfó Barahama Hausa Barahama Ghana Barahama Cameroon Barahama
Egypt barama Saudi barama America barama lọ sí Kaola kó lọ sí mọ́lìdì ẹ jẹ́ ṣeré lọ bẹ̀ kó lọ wo kí náà tiẹ̀ lánìyàn kó fẹ́ ṣeré lọ ẹlòmíì lánìyàn mo fẹ́ lọ wo kí náà ṣe bẹ̀ ló fi di mùrídì kéde kó fẹ́ lọ gbà fún bàbá ìgbà tó dọ̀hún ní gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ ló dálẹ̀ pé káì ẹrù tó wo ní bíbá yìí ó kọjá bí tí yẹn máa ṣeré wa tí yẹn bá dà níyẹn rí lọ bẹ̀ yóò bá nǹkan tí yóò bá pàdé Sheikh Barham ilé sufi ni mo ju ní ìṣẹ́jú kan látara Sheikh Ibrahim níjọ́ tí bàbá fẹ́ parí pátí àtàfẹ́ kínú tí wọ́n fẹ́ parí ájì tí wọ́n ṣe báwọn bí ṣe parí ájì tiẹ̀ Barham wa dún bí mọ̀kọ́mọ Ibrahim o gbọ́ ni Barham ní tiẹ̀ bá tiẹ̀ mọ Ibrahim tó ti kọ́kọ́ wá ṣe bẹ́ẹ̀ mọ mi Barham tí mo ṣẹ̀ṣẹ̀ dé wọ́n fi mí júwe tàná ni ó wá ní mọ̀láńṣẹ́ alájí Ibrahim wa dún bí mọ̀kọ́mọ Ibrahim ó wá níbi hubbi bàbá àlífà agankola bí Lárúbá ẹ ṣe mọ kí o gan tó yẹn ẹ máa fojú wo díwánu alẹ́ kankan ẹ̀yin náà máa wo ẹyẹ díwánu àwò múra fáfá kan múra dé àwọn awénu síta fáfá kan ló fi di mùrídìí ṣé o ẹgbẹ́ ẹ lọ máa kà á ló fi kò lè sọ gbogbo pé mi ní ṣé wo òun ó nítorí mi ò fóun lọ́wọ́ mo ní ṣe bí múra dé àwọn awénu síta fún ẹ òpó nínú èmi náà ní ṣé wo ẹ múra dé àwọn awénu síta múra bọ̀ ní Kaola mo wá fún ó rò bóyá kò mọ̀ pé mo fi júwe nǹkan fóun ni rákàn kẹlẹ́ mo fẹ́ kẹ́ ká tíra yìí dáadáa tó ní mọ̀ kó olólè tíra yóò ti máa gbọ́ mo ṣe ń sọ̀rọ̀ ní sọ máa ń fọ́lọ̀ mi dáadáa ló bá wo ló bá kà ló bá ní Satar nǹkan wà nínú ẹrù bàbá ṣe bàmọ́ nígbà tó kà ó lè mẹ́ni táwọn wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìfẹ́ wọn àìfẹ́ràn tó gbé sẹ́mi kò lè jẹ́ kó dá wọn mọ̀ Barham ní bọ̀ hóbì bàbá mi ọlọ́mọ ti ní ìṣẹ́jú mẹ́wàá mo fẹ́ lò mo ti wá lò kọjá ìṣẹ́jú mẹ́wàá ẹ̀yin lẹ ra epo sí mọ́tò mi bẹ́ẹ̀ni lálẹ́ àná tó fẹ́ rẹra bàbá mi ọlọ́run ní kí n lọ bí kankan lọ màsáàjì mi ṣọkùnrin ni èmi ò kọ́kọ́ lọ rú ẹ̀rí o kí ẹ máa màsáàjì mi mo ṣe tó yìí ṣọkùnrin ló ṣe àbóbìnrin nínú kí ẹ gbọ́ lẹni tó ṣe ẹ̀yin ẹ̀fìyàn lẹ̀ gbogbo sẹ̀rí àtọ́lọ́hún ò béèrè làwọn yẹn máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run ìdájọ́ burúkú tọ́lọ́hún ò lọ́wọ́ sí gẹ́gẹ́gẹ́ ìbéèrè táwọn ọmọ Ísírẹ́lì béèrè tó kó bá yé wọn nù wọ́n ní kí wọ́n lọ pa màálù wọ́n tún béèrè pé ṣé dúdú àbí funfun ẹ máa gbé wọn ní ṣe pupa ní àbí wọn ní ẹgbà màálù ń jẹ́ ẹgbà màálù gbogbo ẹni tó wà ń kó ṣe ẹni tó bá ti pera rẹ tó bá pera bó bá ti ṣe pé nǹkan ní jẹ́ mo ti sọ níbi kan rí kò sí téèyàn fi dáàbò bo rẹ̀ tí èyí bá ti ṣe àràmù tí èyí ṣe láwùlà wọ́n ló tún gbé mi lọ bẹ̀ yẹn. àbùkọ́ kùmọ̀lá. Barrister ní tí ó fi wàlìjọ́ náà nìyẹn o kì í ṣe gbogbo oníṣẹ́ kankan tó fi lè wàlìjọ́ náà ìjọ tílé ẹ̀ jóná gbogbo tí wọ́n fún tó so mọ́ra ó fẹ́ ìtògiri ló bá parẹ́ ó ní wàláhùlà ló yọ òun ó ní wàláhùlà ló yọ mí. ìhùbí Rasulillah. ẹ gbọ́ dáadáa ta'alu madinati. pariwo ìyẹn àti kí n tó ń ṣe láburú sì máa kó lára rẹ. ìhùbí Rasulillah ta'alu madinati. táyé ń fẹ́. alal mudini wal amsar. bàbá wa ló kọ́ ní Ṣakí. yahadudu. alal mudini wal amsar wal khayru yahadudu. Barham dúró níwájú mọ̀kọ́mọ̀ Ibrahim báyìí ó wá níbi ìhùbí Rasulillahi tó bá yẹ pé nìkan ò fẹ́ràn Muhammad tẹ́mi Barham. ta'alu madinati. ìlú tí mo ti jáde wá ní Kaola tí ó jẹ́ pé oko nìyẹn. alal madinati. alal mudni wal amsari má jẹ́ lu kan tó lu kan tó mọ́. wal khayru yahduthu. dáwọn èèyàn máa wá pera wọn kí wọ́n máa wá bẹ̀ bí wọ́n ṣe ń wá Mọ́kà. lọ Kaola kó lọ wo èèyàn fẹ́ kọ́ lọ lọ́hùn pé àbí nu Mọ́kà àti Kaola wà ẹ̀mí aṣọ fún ẹ pé èwo ni ká ló pọ̀ jù nísìn. bí Mọ́kà ṣe jẹ́lu àlùbáríkà táwọn bí sún bẹ́ẹ̀ tó gbangba ní ti ń wì í ètò ìbá kìrìtìsáìsì mi kò kìrìtìsáìsì mi ara Kaola ní nǹkan méje tára Mọ́kà ò ní. ẹ já rìsíìtì fún wọn. tí màá ní sọ mi ní mẹ́nu lé mo fẹ́ sọ náà ni mo ti mẹ́nu lé. àgbáyé ajá máa ń gbó kéyìn ẹ̀ka ni. àbùkọ́ ní ṣe. bihubbi máa bọ̀ wá. Rasulillahi ta'alu madinati. ẹni tó sọ pé wọn á fi hàn wọn gbé nǹkan ṣe ò dáa kò parí ẹni tí ó fi tó dáa hàn ni. wọn ò ní fẹ́ràn ẹni Mọ́kà kí wọ́n fún ẹ lóúnjẹ lọ́fẹ̀ẹ́ gbogbo bó ṣe kó tó ní Kaola wọn á fún ẹ lóúnjẹ lọ́fẹ̀ẹ́ lọ. wàá di oúnjẹ tó bá ti di oúnjẹ dání lọ Mọ́kà ebi máa pa ẹ ni o ànábì gan máa wẹ̀ ẹran báyìí ni.
تعالوا مدينتي. ara mọ́ká ọ̀dẹ̀ ní fẹ́ràn ẹ kí wọ́n fẹ́ ń légbé lọ́fẹ̀ẹ́ ara káwọ́là ń kọ́lé jọ kí ẹ̀ máa wá sunbẹ̀ lọ́fẹ̀ẹ́ ni. Odi méjì. ẹ mo fi yòókù ṣe sàrà. على المدن والأمصار والخير يحدث. ẹ̀yin náà lọ bẹ̀ wò náà ẹ ti ẹ lọ ẹ ṣeré lọ́kẹ́ lọ wo náà sọ. الأمصار والخير يحدث. ẹ jẹ́ ké fásitì àfún bàbá àgbà wáyé wá ṣeré bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فلا تدع مدير حبيبو فلا تدع مدير حبيب. ọ̀pọ̀ ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà. فلا تدع مدير حبيب. orí tí mo fẹ́ kọ́ lé nínú. kíbla tí o gbọ́dọ̀ wó nìyẹn. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. world best tí o gbọ́dọ̀ wó nù. bẹ́ẹ̀ni. káwọn pé ọmọ bàbá alágége kí n yẹ wá sọ kalẹ̀ wá sí kí n má débi ṣàdúrà fàfà mi. bá mi dìde dúró fàfà mi èmi náà fẹ́ kó lú oyọ́nù lé wa. ó yọ nínú ilé wa. èmi fúnra mi fẹ́ dolú. mo fẹ́ dolú. nǹkan méjì ló máa ṣe. nǹkan méjì ló ṣe. nǹkan méjì ló ṣe. wàá máa bá mi jó dáadáa báyìí. ó máa bá ọjọ́ báyìí. wàá máa mì dáadáa báyìí. ó máa mì dáadáa báyìí. wàá máa Mahmood ti jó tiẹ̀ lẹ̀ báyìí. wàá jẹ́ kórìí wèrè yí orí ẹlẹ́gàn. ó jẹ́ kórìí wèrè orí ẹlẹ́gàn ó jẹ́ kó yí. ó lè fi yahoo ṣe jó. ó lè fi yahoo ṣe jó kò bá wí. kò sí tó lè fi jó. ijó ànábì ni. ìbàjẹ́ sàásù kò sáà máa jó bá ti bẹ̀rẹ̀. kó máa zẹ̀ sọ́dọ̀. kò bá ṣẹ̀. gbogbo ibi tó wà ní kò gbé gbà. gbogbo ọ̀nà tó bá wẹ̀ nù gbígbà. wá jó déwájú mi báyìí. ó jó déwájú bàbá. owó mọ̀lánà sí abibu yẹn wàá fún mi. balẹ̀ má fi kàn mí lọ́wọ́ má rọ̀ mí lọ́wọ́. bàbá mi ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe màsáàjì fún mi. ó dá mi lójú pé tó bá ti lè déwájú àti òde kọ orin yẹn ìbànújẹ́ tó tẹ̀lé ẹ débi kò ní tẹ̀lé ẹ délé mọ́. falatọ̀ da mudiru abibu. falatọ̀ da mudiru abibu. ọ̀pọ̀ ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà. falatọ̀ da mudiru abibu. ọ̀pọ̀ ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà. falatọ̀ da mudiru abibu. falatọ̀ da mudiru abibu. falatọ̀ da mudiru abibu. ọ̀pọ̀ ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà. falatọ̀ da mudiru abibu. falatọ̀ da babalágerige. falatọ̀ da babalágerige. ọ̀pọ̀ ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà. 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 falatọ̀